iná ti gorí ilé, iná ti fojú toto, òṣùpá sì ti rìn òwò ọjà. Àwọn àgbà ló bọ̀ ná ní bọ́mọdé bá ṣubú awo wájú, àwọn àgbàlagbà ṣubú awo ẹ̀yìn wò. Nítorí ẹ̀yìn ọ̀rọ̀ ni ẹja wò lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ìbò ọdún 2023 tó ń bọ̀ lọ́nà yìí, ẹ má sì jẹ́ ká gbàgbé pé bá a bá sì ti tì í tẹ̀, á ti sì nǹkan ńlá tẹ. Ìwọ tó sì ti ń pinnu lọ́kàn rẹ wípé ìbò ọdún tó ń bọ̀ yìí dìbò kó o ṣe bẹ̀ ló fẹ́ fi ṣe. Àánú rẹ mọ̀ ló ń ṣe mí o, yá mi létí ọ̀tún rẹ kò gbọ́ ná. Nítorí pé ìbò rẹ ni ogún òbí rẹ, ìbò rẹ lẹ̀tọ́ rẹ, ìbò rẹ lágbára rẹ. Bó bá ti ta ìbò rẹ, ó ti ta agbára rẹ. Bó bá ti ta ìbò rẹ, ó ti ta ogún òbí rẹ. Bó bá ti ta ìbò rẹ, ó ti ta ọjọ́ ọ̀la rẹ. Nítorí náà ńkọ́, ìwọ mùtúmùwà tó ń gbọ́ mi lákòókò yìí, má gbàgbé wípé lọ dìbò pẹ̀lú inú kan wípé o fẹ́ yan adarí rẹ sípò. Nítorí pé torí òní kọ́ o, torí ọ̀la ni. Ẹ má gbàgbé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Torí pé bó o bá tàbò rẹ, ó jẹ́ kí sàníyà.